ẹ̀rí àwọn ẹ̀rí àwọn bọ́n ṣe ń tẹ̀lé wọn ṣé ilé rẹ ẹni tó máa tẹ̀lé wa bẹ́ẹ̀ ju Ọ̀ọ̀ni tó dẹ̀ ń ṣe ń sìn owó kẹ̀ ló fi ṣe torí pé ọba bá lórí ohun gbogbo náà ń sìn ni mo wà ń kóòtù tó ń pariwo mi kiri ẹ ti ń gbọ́ gbogbo wọn ti yọba o wọ́n ti yọ kọ́lá o wọ́n ti ní kó má dé fìlà o wọ́n ti ní kó má dé gèlè o àwọn tí ò jẹ́ kankan tó lè jẹ́ kankan mọ́lé ayé àwọn náà máa sọ ọ̀rọ̀ kọ́rọ̀ síta tí ẹni tó ń sọ pé òun fẹ́ jọba yìí náà jọba ń lé wọn rí òun náà ló sì wà lẹ́nu ẹ̀ yìí o wọ́n ti ṣe débi pé àwọn fake police láti wá gbé mi bí àwọn náà pa ẹran mẹ́ta tó ń sè tó ń sọ wọ́n ní fẹ́ mówó lẹ̀ wọ́n ní kí n má mówó lẹ̀ mí ìmọ̀ pọ̀ ń tọ̀ mí tábà máa sọ ọdún kẹfà ní mo kọ́ fi ọdún mẹ́ta àbọ̀ jókòó síbí láì gbọ̀pá àṣẹ kò sí rọ́tọ̀ ń pa ibi yóò ṣe orílẹ̀ Ibido orílẹ̀ Ibido ló wà ń bẹ̀ yẹn orílẹ̀ Ibido ló wà nù sáfíkèètì mi tí mo fi jọba nù letter of appointment ibẹ̀ yẹn ni kì í ṣe bí wáyé tí mi ìdẹ́jọ́ wọbẹ̀ past 6 months nsìn àwọn tí mo rò èmi mo fi wọ́n joyè o wọn ò wá pálàsì mọ́ torí pé mo ní n fẹ́ padà sí orílẹ̀ Ibido tí mi mọ̀ pé wọ́n tàn mí ni kí n máa mówó fún wọn ni kí n máa gba sálárì mi kí n máa pín fún wọn kò sí kankan tó ń ṣe sílùú. Èmi Kọ́láwọlé Adeshina Adẹyemí. tó ń jọyè rẹ o tó ń jọba rẹ. ẹ ṣe ipò ọba nílẹ̀ Yorùbá nígbà tá Láyé ti dáyé especially àwa Yorùbá níṣe ni Ọlọ́run sọ pé ọba igbákejì Ọlọ́run igbákejì òun torí ẹ̀ náà ṣe máa ń kì wá pé igbákejì òrìṣà ká lórìṣà Ọlọ́run torí pé òun ló dá wa bá ṣe bá nìyẹn àwa Yorùbá ó kẹ́rò pé nílùú ibòmíì náà the same thing àti Ìgbò àti Haúsá wọn ò lè sọ pé àwọn lọ́lọ́run wọ́n respect ara wọn ju àwa Yorùbá lọ láyé àtijọ́ ó rí bẹ́ẹ̀ o ayé ìsìn ni o ló yàtọ̀ o àwọn èèyàn wa gbọ́dọ̀ bẹ̀rù ọba òun ló lórí ìlú ẹ̀ òun ló mọ bí ìlú òun máa ṣe rí tí nǹkan bá ṣẹlẹ̀ ń lò ó náà máa àfi oṣó àtàjẹ́ àtàdáhùn ṣe abẹ́ ọba náà wà lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì ni mo wà èmi àtàwọn ọba tá ìjọba question tẹ bí mí náà la bí wọn ó lè dáhùn ó ní democracy ni ọ̀làjú ni ó ní àmọ́ nígbà tá Láyé ti dáyé táwa ti dáyé ó ní ọba ló ní ayé lẹ́yìn Ọlọ́run ó ní àmọ́ nígbà táwọn òyìnbó dé là ń gba àṣẹ wọn wọ́n sọ pé àwọn dẹ̀ ti gba ìjọba lọ́wọ́ ọba pé gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ni olórí ìlú olórí ayé àmọ́ àwọn tó fún wa o tá a wò ó ìlànà wọn là ń tọ̀ wọ́n sì gbàgbára fọ́ba wọn ọba wọn ló sì ń rùlú wọn o ibẹ̀kẹ́ láti gba òmìnira o ọba wọn ló sì ń rùlú wọn bá ṣe ń sọ̀rọ̀ yìí Ifá ló yàn mí o kíkí mi kà tó bẹ̀rẹ̀ o mi ò sọ ti lúbo mi o lọ́dọ̀ ti wà níbìdó ń bì yìí o níbìdó tí mo jókòó sí yìí tí mo jókòó lórí àga ẹ̀ yìí o. ẹ ṣe kábíyèsí. ẹ ṣe nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ní ẹ jẹ́ ńlá fún yín kán gbọ́ àwa ta tọkọ lọ dáfà ẹ̀ àwa mẹ́ta ni
táwọn kingmaker tó ń lọ dá ifá ẹ̀. Lóòótọ́ a ṣe nomination ní ẹbí táwọn ẹbí fà á lẹ̀ àwa 5 torí pé ẹnu oko ìdígi 3 ní rílíànsì kan ìdígi kọ̀ọ̀kan mú èèyàn kan lẹ̀ àwọn ìdígi kan mú 3 lẹ̀ tẹnu wọn ò kò. Nígbà tó ń dẹ̀ kó orúkọ lọ sí ọ̀dọ̀ àwọn kingmaker dẹ̀ lọ dáfá ẹni bá èmi ni tẹ bá lọ interview èèyàn nǹkan tó bá yín sọ ó ní kẹ́ rìkọ́ọ̀dù kẹ́kọ́ lẹ̀ o ẹ má fi kún ẹ má yọ kúrò mo fọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ o. Ibi yóò ṣe orílẹ̀ Ibido ló wà ń bẹ̀ yẹn o. Ibido gangan tá a bá ń lọ sí toll gate wọ́n máa ní atúnraṣe tẹ́ bá kọjá ilé atúnraṣe yẹn bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń gun òkè lọ jáfrì ẹ̀ ń gun òkè lọ báyìí ibi tí fátìrì kan wà lọ́wọ́ ọ̀tún báyìí orílẹ̀ Ibido ibẹ̀ gangan nìyẹn o. Ibido ló bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn a ní báńdì pẹ̀lú ìpẹ́rù a ní pẹ̀lú ògèrè a ní pẹ̀lú kájọlà tó wà lọ́nà owóde ibi tí Ibido dé nìyẹn. Àwa la wà láàárín Mákù àti Mákúmbì. Ṣé Ibido yẹn nǹkan tí mo sọ yìí ṣé kò ti dìlú? Ṣàgámù ni mo jókòó sí bíi Anes mi mọ nǹkan tó lé kálukú débí o dé Ṣàgámù o nígbà yẹn lọ́hùn ní 1865 làwa ti débí o ní Ibido ti dé Ṣàgámù ó wá pẹ̀lú ìlú 13 ó dẹ̀ ti ju bẹ́ẹ̀ lọ sí Ṣàgámù ìlú 13 ni Ibido pẹ̀lú àmọ́ ńgbà táwa dé làwọn ìlú kan dé kí ni ẹ tó má sọ tán yìí ìṣe mo bá ń lé o bàbá ìyá mi ti jọba ń bì rí o kábàá ní bóyá èmi ni mo kàn wá from nowhere tí wá jọba o ìlú ìyá mi ni ìlú bàbá mi ni màá kú bàbá tó bí ìyá mi ó ti jọba ń bì rí àmọ́ kì í ṣe inú rílé house yìí o Ifẹ̀ láti ṣẹ̀ wá ká tó débì àti ìyá débi 4 ká tó ṣẹ̀dẹ̀ wá dé orílẹ̀ Ibido yìí. Mi ṣìjẹ̀bú o Rẹ́mọ wọ́n ti ní ká má ní Ìjẹ̀bú ni wá o ó ti wà wá Rẹ́mọ torí ẹ̀ la ṣe fẹ́ ṣe Rẹ́mọ day sí ní December 27 gbogbo àwa ọba a lè ti sọ pé à á ṣe Ìjẹ̀bú o lóòótọ́ wọ́n pè wá ní Ìjẹ̀bú Rẹ́mọ àti Ìjẹ̀bú àgbẹ̀ Rẹ́mọ rèé o Rẹ́mọ àjókòó sí o títí débìlú sọ́ọ̀sẹ̀ ìfọ̀ Ibido Rẹ́mọ ibẹ̀ wa o oríkì wa a mọ̀ pé a ní òrìṣà yẹn dẹ̀ ó pẹ̀lú nǹkan tó fi ń kí Ibido agbódù ní òrìṣà wa agbódù tó jẹ́ òrìṣà wa yẹn agbójúlé gan amọ̀pọ̀ Ọlọ́run ló dá o tẹ bá gbọ́ ọmọ Ibido kó bá fọ́ wọn ọmọ Ibido kó bá fọ́ wọn fọ́ ọmọ agbódù ọmọ ewé ńlá olú ńlá wọn á kì bẹ́ẹ̀ yẹn lọ orí òun náà á wú pé ẹni tó mọ̀ òun ló kì òun. Mi ìdèdè wa láti sọ pé mo fẹ́ wá jọba mo ní vision kọ́lọ́ má pa vision mọ́ wa lára ni nǹkan tí mo ní lọ́kàn mo fẹ́ wá tún Ibido ṣe mo fẹ́ kí Ibido padà síbi tó ti wá kó dẹ̀ di ńlá kọ́lọ́ bá dẹ̀ ní ó tàsìkò tí n bá ṣe tẹ́ni tó bá ń bọ̀ lẹ́yìn á gbé láti bẹ̀ tójú òtí ẹ̀ nígbà tó fẹ́ wá interview mi tó sọ pé Ibido ni ìsọ́lẹ̀wọ̀n tí bá máa sọ róòdù kan ní o àmọ́ táwọn ọmọ Ibido máa sọ wọ́n ní méjì ṣe áfù méjì èṣe ẹyọ kan wà ó nìyẹn èṣe àfàfù wà máa kú wà nú ẹ̀
Ṣọ̀yìndé wà nú ẹ̀ nú kan ṣé kìí ṣe half kadẹ̀ wá mú half eléyìí kìí ṣe ẹyọ kan ojú táwọn kan òun láwà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ bá ń wo amóhùnmáwòrán àbí mídíà ọ̀rọ̀ Kọ́lá Negbuwa Ibido ó ti pọ̀ jù ń bẹ́ẹ̀ wọ́n á ní mo ti lé àwọn lóyè lọ ṣáàní ọkọ̀ mi dagbó ṣe ni igi kọ́ mi dagbó ṣe wọ́n máa pọ̀ àmọ́ wọn ò fẹ́ kí n máa mówó fún wọn ni kí n máa gba sálárì mi kí n máa pín fún wọn kò sí nǹkan kan tó ṣe sílùú wọ́n dẹ̀ pera wọn lólóyè kì í ṣe gbogbo wọn o past 6 months nsìn àwọn tí mo rò èmi mo fi wọ́n joyè o wọn ò wá pálàsì mọ́ torí pé mo ní n fẹ́ padà sí orílẹ̀ Ibido tí mi mọ̀ pé wọ́n tàn mí ni àwọn náà pa ẹran mẹ́ta tó ń sè tó ń sọ n fẹ́ mówó lẹ̀ wọ́n ní kí n má mówó lẹ̀ mi mọ̀ pé wọ́n tàn mí wọ́n ló yá wọ́n ti lọ sọ fáwọn kan wọ́n ti kó àwọn tọ́ọ̀kì wọ́n ti kó sórílẹ̀-èdè mi pé kó má jẹ́ kí n wọlé o gọ́ọ̀mẹ̀ntì tẹ̀ ló ní ká lọ kọ́ pálásì pé ńgbà tí wọ́n ti àkwáyà ilẹ̀ wa wọ́n ti gbà á tèmi dẹ̀ sọ pé ìlú mi nìyẹn báwo lẹ máa ṣe wá gbà ìlú mi tọba wà ilẹ̀ gangan ló wà nù letter for appointment mi kì í ṣe Ṣàgámù kì í ṣe Ibido Ṣàgámù Ibido orílẹ̀ Ibido ló wà nù kéètì mi tí mo fi jọba nù letter of appointment ibẹ̀ yẹn ni kì í ṣe bí wáyé tí mi ìdẹ́ni wọbẹ̀ kan táwọn ìjòyè fi sá nìyẹn o wọn wá o kò sí rọ́tọ̀ ń pa o wọ́n lọ tẹ̀lé opponent ni o opponent tó dẹ̀ lọ tẹ̀lé èmi àti ẹ̀kọ́ ló ń du ipò ọba o opponent agbẹ́jà èmi àti ẹ̀ ó ṣe kò bá mi dúpọ̀ ó kò jí from nowhere ó lọ pẹjọ́ ẹjọ́ náà ń sìn àti ìbẹ̀rẹ̀ o lẹ́tí ń gbọ́ gbogbo wọ́n ti yọba o wọ́n ti yọba o wọ́n ti yọ Kọ́lá o wọ́n ti ní kó má dé fìlà o wọ́n ti ní kó má dé gèlè o ṣe rí ẹ tó bá súnmọ́ yàn àbí ọ̀tọ̀ ọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ gbọ́ ń bò mí irọ́ ni mi ìkẹ́ ní parọ́ títí dẹ̀ bá fi kú kí ni mo dẹ̀ ń wá ní ayé mi kí ni mo dẹ̀ ń fẹ́ di president ni àbí gómìnà òun lẹ́kọ́ béèrè pé ọba báwo ni ipò ọba ṣe jẹ́ ní Yorùbá igbákejì Ọlọ́run ni òòṣà aláṣẹ igbákejì òrìṣà àmọ́ ńgbà táwọn òyìnbó dé ń sìn àwọn òyìnbó tá a gbà ta kọ́pì o wọ́n yìí ṣe òrìṣà tiwọn wọ́n mọ̀ pé Ọlọ́run lẹ́yìn Ọlọ́run olórí wọn bí ọba ẹ̀rí àwọn ṣífù ìmọ̀ ẹ̀rí àwọn ẹ̀má ẹ̀rí àwọn bọ́n ṣe ń tẹ̀lé wọn ṣé èyí lè rí ẹni tó máa tẹ̀lé wa bẹ́ẹ̀ ju Ọ̀ọ̀ni tó dẹ̀ ń ṣe ń sìn owó kẹ̀ ló fi ṣe Ọ̀ọ̀ni tó ń ṣe ń sìn torí pé olówó lọ́wọ́ kò sẹ́ni tó lè ṣe nù wa táwa ọba àmọ́ àwọn wo ló fẹ́ ṣe fún wa ṣáwọn eléyìí lórí ìlú Ibido pátì mẹ́rìndínlógún ló wà ńbẹ̀ 12 tí ń ṣiṣẹ́ ó kù 4 tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan tí mo ní ká ṣe nìyẹn ká bẹ̀rẹ̀ láti ibì kan ká gbogbo àwọn ọmọ Ibido tó lówó lọ́wọ́ wà lókèrè àmọ́ àwọn badek wọ́n discourage wọn kọ èyí sọba ní Ibido
these people àwọn tó ń sọ they are all 419 tán lórísun tán ìjọba nílé wọn. àwọn ọmọ Ibido tó ń lówó lọ́wọ́ tó wà nípò ọlá tó wà lókèrè wọ́n pọ̀ tó fẹ́ ṣe nǹkan sílùú Ibido. ẹ wo tẹ bá wo ẹ̀yìn mi ẹsẹ̀ tà wà ń bẹ̀ a rí ọmọ Ibido tó lè kọ ju báyìí lọ. nígbà tí mo kọ́ dé mi tí ìgbọ́ pàṣẹ mo mọ̀ pé ẹsẹ̀ tà kéré. mo fẹ́ ra ilé kan bì ní opposite tí mo ti lọ báyìí tó máa tà 30 ìjọ negotiate. kí ló fà á? owó odidi upstairs ni o torí pé wọ́n ṣe ní kínní ní ọjà ó lọ́wọ́ yẹn ó dùn mọ́ èmi náà nú kí a nírú ẹ̀ ń bí ìjàgbani tán súnmọ́ra wọn tán kọ nobody kò séèyàn nígbà tí ìyẹn jábọ́ ni mo ní ká gbé sókè. ṣé kò ní mójú tì wá káwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ kán lọ ra búlọ́ọ̀kù kí n kẹ̀ ní mo jókòó síbí tí mò ń pera mi lọ́ba. mo lọ sábẹ́kúta fún public school wọ́n ní kí n lọ wá ilẹ̀ tá a máa fi kọ́ wa pé ká lè ṣe block káwọn dẹ̀ rí pé a ti fẹ́ bẹ̀rẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì wọn á gbé wá. àwọn ẹbí kan sọ pé àwọn làwọn ní Ibido náà nílẹ̀ òun làwọn ń kọ̀tù torí ẹ̀ yìí tán fún mi ńlẹ̀ wọ́n fún mi ńlẹ̀ palace wọ́n ní àwọn làwọn ní gbogbo ilẹ̀ Ibido wọ́n fún mi ní ti school kó lọ sàbújá kì í ṣe ìlú ló fún mi kọ́bọ̀ láti fi wọ plane lọ torí kí ni mo fẹ́ kí police station wà ńbẹ̀ wọ́n ní kí n lọ kọ́ police station pé tí n bá kọ́ wọ́n á mọ bá ọmọ ṣe gbé wá nígbà tó bá dẹ̀ jẹ́ kí n ṣe ń kọ́ tí ò sílẹ̀ tí n fẹ́ fi ṣe. torí pé ọba bá lórí ohun gbogbo náà ń sìn ni mo wà ń kóòtù tó ń pariwo mi kiri mo ti gbé wọn lọ́kọ̀ọ̀tù tíde kí mi sọ̀rọ̀ mo ti gbé wọn lọ́kọ̀ọ̀tù. níbí ní Ibido Ṣàgámù àkọ́kọ́ rúnà ti bàbá ìyá mi nìyẹn Àyànbùwà Ayọ̀lá lóṣì kejì níbẹ̀ tí a bẹ̀ kó tó ṣì kejì yẹn ẹnìkan ti jẹ àmọ́ ìyẹn gbé adélẹ̀ ó lọ sí Màkun ó tó kọ ti bàbá ìyá mi yẹn ó gbé adélẹ̀ ó kẹ́rí pé Ibido kékeré ni ṣé Ibido yìí ló máa jọba sí tó ń bá lọ Màkun ó lọ jẹ balógun Màkun ẹ rí i pé ó ti mú Ibido ó ti wò pé kò lè jẹ́ kọ́kọ́ akẹ́tí jẹ́rún dìbò tí irú èmi débẹ̀ yìí nígbà tí ó gbélẹ̀ ni bàbá ìyá mi gbé Tìámíù Ayọ̀lá gbé lẹ́yìn Tìámíù Àtàkàn lẹ́yìn Àtàkàn lolúfẹ́ lẹ́yìn Olúfẹ́ Adébáyọ̀ lẹ́yìn Adébáyọ̀ èmi Kọ́láwọlé Adeshina Adẹyemí. wà pẹ́ níbẹ̀ bá mi ẹni ò bá fọ́ kó má pẹ́ òun rè máa lọ rẹ wà gbó wà tọ́ wà pẹ́ níbẹ̀ ọmọdé afẹ́ àgbà afẹ́ àwọn oréfẹ́ tí àwọn èèyàn á yọ̀ sọnù bolùgbòrò ṣe ń yọ̀ sọnù. kò ṣe ẹ máa fẹ́ gbọ́rọ̀ lẹ́nu mi tábà máa sọ ọdún kẹfà ní mo kàn fi ọdún mẹ́ta àbọ̀ jókòó síbí láì gbọ̀pá àṣẹ
n fẹ́ káwọn ọmọ Ibido gbọ́ kọ́ mọ nǹkan tí mo forí ń fà 3.5 years mo fi jókòó síbí lẹ́yìn ìgbà tí mo ti kúrò ní Ìpèbí o tí mo ti gba Adé Ibido sórí Adé Ibido tán jẹ́ tí ẹni tó ń sọ pé òun fẹ́ jọba yìí tán jọba ń lé wọn rí tó ń competition òun náà ló sì wà lẹ́nu èyí o ó lóun jẹ́ olókun agbẹ́ja petition ló ń kọ kiri wọ́n ti ṣe débi pé àwọn fake police láti wá gbé mi bí orí ìyá mi nì àti bàbá mi tó bá jẹ́ bẹ́ẹ̀ bóyá ṣé mi máa sọ̀rọ̀ lẹ́nu àwọn area commander náà gbà mí lẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn wọ́n sọ pé wọ́n ti lé Kọ́lá Negbuwa wọ́n ti lé kúrò lórí ìtẹ́ o kò dẹ̀ sí pálàsì o wọ́n ti pálàsì o wọ́n ti fún lọ́jọ́ o ọ̀rọ̀ ọba ni àti ro nǹkan àfọ̀rọ̀ nǹkan yẹn èso ohun nǹkan o a lọ kóòtù ọ̀rọ̀ wà ní kóòtù I can't deny that àmọ́ kóòtù kàn dájọ́ ní nígbà wọ́n ìdájọ́ àìbẹ̀rẹ̀ ẹjọ́ o rántí ń pariwo kiri o wọ́n ti yọ Negbuwa o wọ́n ti gbá fìlà rẹ̀ o wọ́n ti gbá iyùn rẹ̀ wọ́n ti ṣe o wọ́n ti fọkọ má lò mọ́tò gbogbo mọ́tò tí mo ní lọ́wọ́ ló wà ń ta yìí kí wà nú rẹ̀. àmọ́ àwọn kan wọ́n believe àwọn kan ewu ọwọ́ àwọn tó believe yẹn kó owó wọn títí náà tó rí délẹ̀ ṣọ́ máa ń rìn látàrọ̀ dalẹ̀ kí bàtà wọn máa jẹ. wọn ò níṣẹ́ ni ẹni tó bá níṣẹ́ tó bá gbọ́ ápìtì ẹni tó ń sọ̀rọ̀ yẹn fún pé ṣòótọ́ wà á ṣe bẹ́ẹ̀ àmọ́ àwọn tó lè jẹ́ kankan mọ́lé ayé àwọn náà máa sọ ọ̀rọ̀ kọ́rọ̀ síta torí náà wọ́n ìgbàdé lórí mi o ọba mi ṣí wa o Negbuwa Ibido mi ṣí wa o kí ẹjọ́ wà níbọn kan kó bọ́ sósì wọ́n tún tẹ̀síwájú kó tún tẹ̀síwájú a tún tẹ̀síwájú ayé lè lò 20 years kí mi ro 20 years mọ́jọ́ orí mi kan ṣé òun pàpà rè lọ́pẹ́jọ́ ṣé òun mú ohun mọ́fọ́ òun léde. Àmọ̀ràn ṣókí náà ni pé fún ìlú àwa ọba tó kálukú mọ bí ìlú òun máa ṣe tẹ̀síwájú kọ́tọ́ torí ẹ̀ fi wá jọba nìyẹn tí eku máa fi máa ké bí eku tí ẹyẹ máa fi máa ké bí ẹyẹ tí èèyàn náà máa fi ké bí èèyàn tí ìlú máa tẹ̀síwájú. Ẹ má yẹ káwa ọba máa sọ pé èsè kàn mí nígbà ọmọ ọfọ òfẹ sọfọ èsè kan ẹ nílùú ló jọba sí kíde kó jọba náà kíde kó jọba náà kó má fọ òmójú rẹ kúrò nínú rẹ dáa kàn mí ṣe ń lu rẹ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká bá ara wa sọ̀rọ̀ iṣẹ́ wà nílùú nsìn fáwọn ọmọ wa tó ń rìn káàkiri iṣẹ́ wà ń tà wọn ò fẹ́ ṣe ni kì í ṣe òun sọ pé nílùú Ibido lásán we have 12 factories igi epo ṣì ń bọ̀ wọ́n ti ń kọ́ 12 ti ń ṣiṣẹ́ tí àwọn ọmọ wa wọ́n olè náà lọ́jà ọ̀kadà náà kù kiri wọ́n ibi iṣẹ́ yẹn ibo míì haúsá ibo náà lọ ń gbà nígbà táwọn egede nígbà táwọn ọmọ wa ò fẹ́ ṣe é. a ṣe ń sọ̀rọ̀ yìí kí ní èèyàn kí n pe fátìrì méjì ń sìn kọ́mìnì méjì ń sìn tó bá di ọ̀la tán bá ní kó má wàá ṣiṣẹ́ màá ní kẹ́ wá gba nǹkan lọ́wọ́ mi. kì í ṣe pé èèyàn ń sọ̀rọ̀ ẹnu o torí àwọn kan sì tán fẹ́ kó tán bá gbọ́ wọn lè bá ṣé òun kúrọ́ àmọ́ kí n bá máa kúrọ́ yẹn kán dẹ̀ máa já mi ẹ̀fọ́ kan wá tẹ́sítì mi kọ́ ọmọ wọn wá àmọ́ kọ́ ọmọ bá jálé níbẹ̀
Jimmy sọ kó tó lọ wá ṣẹ́wọ̀n kó má borúkọ mi jẹ́ o bí kẹ̀lé bọ́nìyàn pé ọlọ́pàá ìjọba mi fílẹ̀ ó ń ṣe kọ́ tó mú lọ ibẹ̀ mo ti ń joyè ẹni tó bá dẹ̀ mọ̀ pé òun olóyè tó rí pé òun olóyè kó mú sáfíkẹ̀tì oyè ẹ̀ kó mú wá tàbí kó mú lọ sí gọ́ọ̀mẹ̀ntì pé wọ́n yọ̀ òun o sáfíkẹ̀tì òun ò kẹ́ mọ̀ nǹkan tó òun ṣe o kó mú wá. akọ́wúre fún ẹ̀yin olóòtú àti ṣúgà wà iléeṣẹ́ yóò ní lónà o ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni ẹ̀ bó ẹ̀ tọ́ ẹ̀ dàgbà ẹ̀ ní fàìsàn ló gbà o owó oore lẹ máa fi pa nígbà tẹ́ bá fi ń pa owó náà ẹ̀ ní fi wà àìsàn fọ́mọ ẹ̀ ní fi sìnkú ọmọ o tó máa ṣe rí nìyẹn o. ìlú Ibido ti ń gbòòrò Ṣàgámù àti Rẹ́mọ burúkú ní wọ́ọ̀lù ẹni o nígbà kan ráńfọ́ kẹ́hìn gbọ́ ní àtúlẹ̀ ìbò àwálé especially Ṣàgámù wọ́n fọ́ kíde wọ́n ti pọ́ nìyàn tán á fẹ́ kí ìbọn bọ́ wọn o àtòrí rẹ̀ ibẹ̀ kẹ́hìn bí wọ́n sí o kọ́ mi sá o àmọ́ lẹ́yìn adé ti dúpẹ́ lẹ́yìn ẹ̀dẹ̀ sí adé ń béèrè náà wọn ṣé ẹ̀dẹ̀ ń gbọ́ fọ wọn pọ́ nìyàn ní Ṣàgámù rẹ̀ wọ́n fọ ẹ̀dẹ̀ sí ẹ̀ṣẹ́ ẹ̀dẹ̀ lè máa wálé láti jọ́ nẹ̀nẹ̀ àmọ́ rẹ̀ wálé àmọ́ rédíò wálé o àmọ́ ẹ̀wẹ́ lè wá ní òkè òkú dédé wẹ́ ẹ máa bọ̀ lé o ẹ wà wá ṣe rúre ẹ wà má ṣe Ṣàgámù o ẹ wà má ṣe Ibido o ẹ wà má ṣe Rẹ́mọ o ìlú ẹni dẹ̀ ti dá o dédé náà mú kí gbé wọ́ọ̀ ní ìyẹn o rúra àwa ta jókòó ń sìn àwa náà a ti ṣe díẹ̀ káfọ́ ààyè ráńdì ṣá àtráì ká tó wá jẹ́ jókòó sí àpèrè àwa náà àti lọ nínú àlémúbọ̀ àti múbọ̀ nínú náà rà fún jókòó ibẹ̀ àwa náà àfẹ́ máa wálé kẹwàá má ṣe rúre káfọ́ nídìí inú kó wà náà wẹ́n ẹ sọ̀pọ̀ ẹ ṣáà máa gbowó wọn ká máa ná ọba tèmi ṣe wá o kí n fọ ṣèrànkàn kó o sẹ́ndì owó sí ní rúrú ìfọ má fún ṣe yẹn má fún ṣe o ọba tèmi mi wá o n rà má ṣe níbìdó ó pọ̀ ẹ̀wẹ́ mọ́ bìdó tí n fẹ́ ẹ má gbọ́ ọ̀rọ̀ ẹ sọ̀bá o ẹ sì jòyè o ọba wà nílé o ó wà ní Ibido torí náà ẹ̀wọ̀n ọmọ Rẹ́mọ. bí ẹ ṣe pé kó ṣàbà bó ṣe pé ọba àlùmọ àpọmọ Ìgbòho lé. ayé lẹ́yìn rẹ o olúwo lẹ́yìn rẹ o Rẹ́mọ mẹ́tàlélọ́gbọ̀n lẹ́yìn rẹ ọdún kan bí wà gbà kúkáìdé kábíyèsí. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.